ọmọdé ẹ má fà túbọ̀ tán. Clara, kí ló ṣe é lójú báyìí? Wà títa ni. Ṣèbí bẹ́ẹ̀ làbí ni. Ṣèbí lórí burúkú ọmọ onídàáfò kan tàjọ ń gbélé ni. Tó yẹ pé ayé ẹ̀ máa bàjẹ́ ni. Tí n bá lọ báyìí, àrùn ojúmọ́ mi. Tí n bá ní kí n ṣe báyìí, ṣe ni máa rí tó ń wò mí. Ok, kí n ró tó wẹ̀ ọ́ pé mo fẹ́ lọ wẹ̀ lásán. Á sẹ́ lè ṣe báyìí. Ẹ bá ń bí kí ló ń wá. Ó fẹ́ mọ nǹkan tó wà lábẹ́ aṣọ. Ok, ká tiẹ̀ gbàgbé yẹn ló bá dàárọ̀ yìí ò kí n dẹ̀ wẹ̀ kí n ṣe nọ́mà pé ó yá kí n jáde. Mo ṣáà rí tó tún ojúmọ́ mi tòtòtòtò. Kí ló dé bá arákùnrin wá kí lájọ dàpọ̀. Wá dẹ̀ máa ranjú wọn mi ṣé fẹ́ fojú bọ́ṣọ lára mi ni. Ló bá yẹn pẹ́pẹ́sẹ́ o ẹ̀hún kó mi jẹ níbo síbo ẹ̀hún láìkì mi ẹ̀hún gbádùn mi òun fẹ́ kájọ máa ṣeré òkè pòpó mi rí bákan ìsàlẹ̀ gangan mi ṣàlàyé oríṣiríṣi àwọn nǹkan tí mi ò tiẹ̀ lérò wọ́n má gbé yẹn wá ń bolè níbo síbo para tó rẹ̀ máa dáhùn ẹ̀hún ṣáà dọ̀dọ̀dọ̀ òun ṣàfẹ́ débù jẹran mi ibi tá a ti fà síra wọn mi mọ̀ pé ìyàwó ẹ̀ ń gbọ́ o kí tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àti gbòó látẹ̀yìn ìgbájú ni o pé níbo ló ti wá tí máa ní kí n yí báyìí. Ok, ọmọ yẹn mú fún mi big time. Ọlọ́run pé mi ò gbọ́ òun mi ò gọ́. Òun bá mi. Ẹ wo Clara ọgọ́ Clara ló gbọ́ kókò náà Clara in the first place ló máa dúró ṣe pẹ̀lú onímọ́tò. Níbo lè pàdé ọlọ́jà àkàsẹ́wìn? Níbo lè fi máa jọba papọ̀? What impertinence? Òun ní mọ́tò bíi ti bá wò ó. Sori káàtẹ̀ ní pé kì í ṣe pé ó bá mi lójijì. Ó yẹ kí wọn náà dá mi mọ̀. Èmi máa ti nà ìdílé àpẹẹrẹ pé wà mọ́ṣúárì báyìí. Àbí kó jẹ́ pé ó wà lé emergency one point of death. Bó tó jíjì ló bá mi. Clara lọ́rọ̀ kan torí onímọ́tò lọ́ ṣe fẹ́ di blue black báyìí. Ok, kí ni ọmọ onímọ́tò tó jẹ́ ọkọ kí ló ṣe fẹ́? Kí ló expect kó ṣe? Ẹni tó fẹ́ lu ìyàwó ẹ̀ fún mi ni. Wo gbàgbé yẹn kó tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà èmi ni ò ní wáyé mọ́. Wo bí tó bá ti ró níbàrà ṣùgbọ́n Kano street lébùté mẹ́ta. Kí ló ń ṣe ń bẹ̀? Àkóbá àdábọ́ lọ́wọ́ máa jẹ orí ni. Ọlọ́run because this is just too much. O rojú ẹ o máa dúpẹ́ bẹ́ẹ̀ kòkòrò yẹ ojú ẹ sílẹ̀ ńlẹ̀ kọ́ fẹsẹ̀ fọ́ pò. Ìyẹn náà ti pọ̀ jù kí ló dé. Sorry ẹ wo ẹ̀bẹ̀ mi wo mi tútù jà yẹn fún yín lẹ̀. Pẹ̀lẹ́ a tún máa ṣáájú ẹ fún mi lómi tútù ẹ fún yín lẹ̀. Rárá o fojú lẹ bọ́ lélẹ́yìí. Wọ́n ló mọ̀ bàbá mi. Tóbìrà ló ní ìlú tán. Ok, máa ju báàgì tó tó bá fi ní sílẹ̀. Ìgbà ò lọ bí òrèrè ìdí bàbá jẹ́ ń kọ́ ọmọ. Generator tí mo ṣe ṣẹ̀rà fún wa lẹ́yìn. Kí ló ní sísẹ́ mi ẹ̀rọ generator fún wa? Ibi tẹ́ tí mọ́wọ́ náà kò ní gbẹ. I'm so happy. Àwọn máa tọ́ lọ́dọ̀ àwọn neighbors wa pé ṣe pé àwọn máa fi fan fẹ́ra mọ́. I'm so grateful. Ṣé God will bless you àǹtí mi. Ọ̀sùn máa máa gbé fridge. Freezer ni. Inú yóò dùpẹ́ rí generator tẹ máa fi máa tan fan tí NEPA ọ̀gbà sí. Òun béèrè fridge. Jọ mú wọn lọ sẹ́yìn kan òbí tó máa gbé wáyà àgbáyé tó máa ṣe wiring tó máa connect ẹ̀ sílé. But àǹtí mo sọ wípé a máa ra wáyà fi ṣe wiring bẹ̀rẹ̀. Ṣe lọ́wọ́ bí tó máa wà náà. I'll send you the money now. Okay. Ọ̀rẹ́ má bóyá ọlọ́pàá generator yẹn mo ti ń jáde lọ. Okay ma. One by one. Nígbà tí ẹni kò lọ pa jẹ́ nẹ́sìn ṣe kí orúkọ àwọn tó kù sí ní yẹn bẹ́ẹ̀ o. But daddy tí bá ń jáde lọ tẹ́lẹ̀ wọ́n máa pa generator náà bí. Wọ́n máa pa generator. Daddy ó bá dìnnà pé mi ni mo ra generator yẹn lè rà. Tẹ́ bá mọ̀ pé fẹ́ lo generator sí náà ṣé mi lè máa tún máa repo fún yín ni. O realize pé mi ló ń bá sọ̀rọ̀ ṣe. Of course daddy mi mò ń bá sọ̀rọ̀ ṣé yóò lè ọmọ olè bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́. Kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé. Mi ò understand daddy mọ́ o. Mo fẹ́ máa jáde lọ mo dẹ̀ ní kọ́rẹ́ lọ pa generator ká lè conserve fuel. Daddy dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé mo bá wọn sọ̀rọ̀ ní àwọn pé wọn lè pa àwọn ní orú mọ́ àwọn bla bla bla. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ni ìtumọ̀ yẹn kí ni ìdí yìí tẹ̀ ń sọ fún ọ yẹn ọmọ tó ní generator ló ń fẹ́ pa generator ẹni kinní kan tẹ́lẹ̀ ní pòrú bá mú yín ẹ̀yin náà ká kọ́tì sókè kátẹ́gùn wọlé. Exactly. Ní èmi ń bẹ̀rẹ̀ ló ṣàlọ́ orí. Ẹjọ́ wa nà mí Àṣàbí ó wà lórí ìdúró ọmọ ẹ̀dẹ̀ nínú mi lójú rẹ̀. Dáàdì ẹ̀yin lẹ ọkọ náà wọn ẹ̀yin lẹ ọkọ náà wọn. Iṣó ti ẹ̀nà yín ni kò nà yín ìyẹn ò ń ṣe pọ́ nà yín rárá ẹ̀yin lẹ ń jìjẹ̀bi ìjẹ̀bi gidi lẹ́jà tí wọn tó jẹ́ pé tó bá ní kọ́ dájọ́ ẹ̀yin lẹ máa jẹ̀bi bẹ̀. Ẹ wọ ẹ̀yin ọmọ ẹ lọ pa generator ìwọ máa lọ bí tó ń lọ. Ṣé yé nínú yìí? Ẹ lọ pa generator ọ máa lọ bí tó ń lọ sí ẹ. Pàápàá tọ́mọ bá ti ga jùlọ lórí ìdúró lọ iye òkú kọ́ ń yọwọ́ sọ́mọ. Ó dàbọ̀ jàre. Àṣàbí. Orí mi máa jẹ mọ́ àwò. Kàn má lù mí ní bàgẹ́.
ojú òní sí sí ẹ̀kọ́ tì rárá wọ́n ti gbé tìjú ta wọ́n fowó ra kàdá. ọmọ yẹn gbogbo nǹkan to explain on the way but can I ask you a question? Right. mo fẹ́ bèrè pé kí ni ìdí tí wọ mọ́mì àtàbúrò ẹ̀ ẹ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ sí dáadé yẹn. owó tó fún mi it's a long story mo máa sọ díẹ̀ fún ẹ. wọ́n ní àṣesílẹ̀ òun làbọ̀ àbá nǹkan tó dáàdì ṣe sílẹ̀ òun ló ń jèrè ẹ̀ sí i. yẹ́ ṣorí dáàdì rọmọ nígbà táwọn kékeré. nínú irú owó sùn mi mo ní bí àkàlọ́ bá jáde bí ọmọ fún wa lówó. bàbá yín ló sọ̀rọ̀ ẹ̀ bẹ́yìn owó wo ló fẹ́ fún yín bàbá yín ò kì í bá mi dá sọ̀rọ̀ owó iléèwé yín kì í dá sí nǹkan kan bẹ́ẹ̀ ṣe ń jẹ bẹ́ẹ̀ ṣe ń mu èmi ni bẹ́ẹ̀ ṣe ń wọṣọ èmi ni kò rí ti yín rò rárá kí ló fẹ́ lọ bá fún mo mọ̀ wípé àṣírí mi máa bu àṣírí mi ò ní tú ọlọ́run tó ń bá àṣírí mi débi tó dé yìí á bá àṣírí mi délẹ̀ ni. ṣé pé dádì ò kí ń fún yín lówó kankan mọ́ mi. ọwọ́ ta ló ti ń gbowó léwe. ọwọ́ yín. èmi tí mò ń ṣubú tí mò ń dìde rè ilé ìyàwó ẹ̀ ló ń kówó lọ ibẹ̀ ló ń gbé owó ẹ̀ lọ kò gbé dọ́dọ̀ mi bíbá. ọmọ mi ìkànnì dádì o bí wọ́n ṣe lówó lọ́wọ́ tó ń fi mọ̀ wáyé tó ń lanu wa lójú táwọn náà tó bá dàgbà lágbára Ọlọ́run tá a bá lówó lọ́wọ́ àní fowó yẹn mú wọn àní fi mọ̀ wọn lágbára Ọlọ́run. ẹ má fi mọ̀ rárá nítorí wípé èmi tí mò ń ṣubú tí mò ń dìde tí mò ń tàkìtì lórí yín ni mo mọ bí mo ṣe ń ṣe wàhálà bí mo ṣe ń tọ́jú yín mo mọ̀ pé Ọlọ́run aṣáánú mi mo máa jẹun yín lágbára Ọlọ́run mo máa tó tẹ́lẹ̀ báyìí tí mo máa jẹun yín ni àyẹ́ ṣàṣeyọrí lójú ẹ̀mí mi ẹ fi bàbá yín lẹ̀ sílẹ̀ máa wà. But more yẹn síbẹ̀síbẹ̀ my own personal opinion I still think that nǹkan tó ṣe yẹn náà ò tó gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe fún wọn yẹn. owó tó fún mi kò lè yẹ àsọ̀rọ̀ àti bàtí yé mi tó yé mọ́ mi tó yàbúrò mi ọ̀rọ̀ ti tán nìyẹn jẹ́ ká mú mi sọ. Just that. No problems. Take him for get dressed, Kamala. You want something to drink? How are you? Màmá ẹ̀ ńkọ́? Dìde. Màmá ẹ̀ ò dìde. Ojú wa jẹun. Láti wà lóde láti sùn. Ṣé wàá lọ bẹ wá? Àwọn ilé ìwé ìṣòro yẹn. Sally. Kó lè jẹ́. Ọmọ yẹn ni. Níbo ló ti ń bọ̀? Mo jáde ni. Ó jáde ni. Ẹ ṣe tó bá jáde ó wá gbọ́ owó ẹ̀ ni. Ọmọdé láti skul láti ọ̀sán kò jẹun títí di táìmì. Bọ̀dé ní ìmọ̀ ìmọ̀ pé mo máa pẹ́ náà. O mọ̀ pé o máa pẹ́ ìwọ married woman o jáde látàárọ̀ ìgbà tó ń wọlé. Lọ́nà ibo ló lọ ṣe mo gbéṣẹ́ fún ẹ ni. Ibi iṣẹ́ ló lọ ní àbí ṣọ́ọ̀pù ló lọ. Mo sáré jáde ní ìbọn mi ìmọ̀ pé máa pẹ́ tó tó yìí. Lọ́mọ òsì bíi jẹun níwò yìí. Wọ́n married woman tó ń jáde tó ń dé lálẹ́ láti mo lọ sí ibi iṣẹ́ láti mo lọ sí ṣọ́ọ̀pù. Ló dàgbò ti gbọ́. ọjọ́ òní o àgàn ọ̀la ẹ má fi wọ́n wá ara báyé jẹ́ ojú òní o kò má tó ọ̀la ìgbà ò lọ bí òrèrè ìgbà ò lọ bí òrèrè ọmọ alẹ́ járe ọmọ níyẹn iye ẹnìkan náà òun ló ń dọ́gbó adúrú ohun tó kà sílẹ̀ yìí wò. Màmí mi ní parọ́ mọ́. gbọ́nà adéní ṣé wò ó kì í fún lówó ọbẹ̀. Màmí ẹ̀wẹ́ náà ṣe ń sọ̀rọ̀ mọ́rọ̀ ọmọ tẹ bí ni mi ṣe ní fún lówó ọbẹ̀ ànígbà mi máa fún lówó ọbẹ̀ màá dé màá ní mo fẹ́ jẹun ó lè lóun gbàgbé àti sebẹ̀ màá ṣe wàá gbábọ̀ màmá oúnjẹ kiri ìgbà míì máa dé màá ní mo fẹ́ jẹun ó lè ní àwọn ọ̀rẹ́ òun wálé òun lè fi gbogbo ọbẹ̀ ṣe wọ́n lálejò àwọn ti jẹ́ tán. ló tún kọ́ ọ̀rẹ́ wálé. ọmọ akọ́ rẹ̀ wálé ọmọ abẹ́rẹ́ sí ní ṣoríṣiríṣi inú ti dérò ìgbàjẹ́. ọkọ mi ìwọ ni màá kú bẹ́ẹ̀ wọn ò dẹ̀ ní bẹ́ẹ̀ lẹ́bi àbúrò sórí tó bá délé má bàjẹ́ ọkọ mi ṣáàbà mi jíṣẹ́ nǹkan mi ni kò fojú kan mi gbogbo ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ kó wá ṣàlàyé fún mi èmi náà dẹ̀ bá sọ̀rọ̀ tó ń jó tọ́ rẹ̀. àmì ẹ̀yà bá sọ̀rọ̀ ní o
ẹ̀yà bá sọ̀rọ̀ ni o torí tó bá dé stage kan ó má jẹ́ kí ti bàbá ẹgbẹ́ má bínú bàbá sọ̀rọ̀ má bínú káàbọ̀. ó kàn ṣe àbóhùn gangan ni dictionary yóò bá sọ ìbò fífọ́ dictionary lò. ṣé ìyẹn dùn ẹ̀ òyìnbó yẹn. Cheers, girlfriend. Hola, hola. Back up to the good life. Wow. Are you doing this? Oh, okay, Kale. Kale, sir. Good to see you again. No, ẹni tó bá fẹ́ lu olè dárin. Àwọn àti ọ̀sẹ̀ dájú kò wọ́n lẹ́wọ́n káfí ní wọn lójú rí. Àìra. Má ti wá àmà ti bàbá ẹni ojú kò. Ẹ ṣáà ìgbìmọ̀ àti nígbà wọn bá lọ òṣìṣẹ́ tó bá gbé fẹ́ bá ní ìṣẹ́ báyìí. Obìnrin àsìkò tọ́jú ilé rẹ̀, àpọ́n tó sùn mọ́ láhùn tara là ń lọ fún. Ohun tó ṣe wá olóògbé. Òun náà ni ó lọ́mọ wálé. Òun náà ni ó padà pọ́nmọ wálé. Ọmọ àlejò tó bẹ̀jú sóde. Kí ló ti ṣe bẹ́ẹ̀ táwọn ọ̀rẹ́ mi? Dáhùn, wọ́n kí ẹ, o ignore wọn. To make it worse, o tún pa TV mọ́ wọn lójú. That's not fair. Ó dẹ̀ mọ̀ mí o. Tẹ́bi bá ṣe kọ́tà nǹkan tó ṣe yẹn fún ẹ, òun kò máa dùn ẹ gan. Ó mọ̀ mí o yẹ ni, you know me. Tí wọ́n bẹ̀rẹ̀ máa ní pé crate orí mi ti bẹ̀rẹ̀. Táwọn ọ̀rẹ́ ti tiẹ̀ bá ti wá. Ọbẹ̀ gbóná tó ń gbóná lálálá ni máa dàlé wọn lórí. Nonsense. Ọmọ àlejò. Ọmọ àlejò. Ọmọ àlejò. Ọmọ nínà. Ìgbẹ́ ló ní bèbè ṣoge sí. Kò sí nǹkan kan àfẹ́rẹ́kọ́dé ẹ má fàtúbọ̀ tán yín sáfàlà. Ẹ má fìgbẹ́ bára jẹ́ o. Ìgbà ò lọ bí òrèrè. Dídì bá bàjẹ́ ńkọ́ o. Ọmọ àlejò. Ẹ̀gbọ́n mi. Ọmọ àlejò. Kò ní di. Ìgbẹ́ ló ní bèbè mi ó má ṣọdẹ sí. Ló ń ṣoge sí. Kẹ́rẹ́kọ́dé ẹ má fàtúbọ̀ tán yín tàfàlà. Ẹ má fàtúbọ̀ tán tàfàlà ẹ gbọ́ o. Ìgbà ọ̀lẹ́. Ọkọ mi. Ẹ̀rọ ma. Ẹ̀rọ bẹ̀yẹn oko. Kò sí dáadáa ní. Adúpẹ́. Àǹtí Clara ẹ̀ka sàn. Ẹ̀ka sàn ṣe wa ókè. Ẹ̀rọ. Mami, wọ́n fọ́lọ́ ń ṣẹ̀ṣẹ̀ fún mi nìyí. Ìwọ. Òní fi kọlu bí, òní fi kọlọ pẹ̀, òní wàwà já àwọn ọkọ mi. Èmi, orí mi ò ṣe o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ẹ̀yin lẹ́ni wọ́n pè. Àìmí lọ́lọ́run jogún ẹ̀ fún. Congratulations, ẹ máa ra ètò ìjìbá ìlọ lágbára Ọlọ́run. Àmì àtẹ̀yìn náà ẹ ṣé o. Ọlọ́run máa ṣoore fún gbogbo yín kálukú. Àmín mà. Àwẹ̀ o. Ó tẹ̀ sí yọ̀dọ̀ kabẹ̀ bọ́tà kó tó kàn yẹn náà. Kẹ́ má sọ pé ẹ rọwọ́ mi. Ẹ kọ́ tẹ̀lé gbá ilé ìjọba bá mi ra drink. Ẹ ṣé mà. All right, ẹ ṣé gan. Màámi. Wọ́n tún nìyẹn. Hello? Báwo ni ọ̀rẹ́ mi? Èmi nìyẹn o. Mo ti gbé cha-cha ni bàbá ọ̀tọ̀ bèbè ó ní láti rí. Gbàgbọ́ mo sọ fún ẹ. Ok, ọmọ tó máa ṣe fún mi nísìn. Bá mi pe àwọn ọ̀rẹ́ wa tó kù. Kí gbogbo wa pàdé lọ́dọ̀ ẹ̀. Yeah, we have to celebrate this. Yeah, èmi náà máa dọ́dọ̀ yín láìpẹ́ yìí. Mo kàn ní láti kọ́kọ́ gbowá kí mọ́mí nìyẹn náà. O ṣáà mọ̀ náà. All right, darling. Okay. Mami, ẹ wò.
ẹ jẹ́ kí mi wá máa lọ ọ̀nà mi pọ̀ díẹ̀ bọ̀ mo kọ́kọ́ gbé mọ́tò yìí wá fún yín àpé ẹ̀yin lẹ gbọ́dọ̀ kọ́kọ́ ṣàdúrà eléyìí dání inú tó ti yín ẹ kò bá mi fi wá nǹkan rà tó ti yín. sóríire ọmọ àṣìkẹ́ ìwọ náà ó ṣe ọkọ mi ó ṣe o. Lagos girls ó kà mọ́ mọ́ ará ìlú òkè tó ń rè ó ẹ má díjú That's true. Wọ́n máa tẹ̀ jẹ́jẹ́. Ìjọba máa ń jà gbà ní èkó ìjà lọ́wọ́ mi. Ayé ogun jà ní. You know. Welcome, Clara. Kí ló ṣẹlẹ̀? Apa. Ó ti gbede. Queen bọ́sà Clara ti gbede. Ọ̀rọ̀ kọ́ máa ń wò kí Ebi wọn ní pẹ́sẹ̀. Ìwọ ni. I can't wait. Jókòó máa rọ yìí. Yeah. Let's go. Mo appreciate gbogbo nǹkan tó ti ń ṣe fún mi. Ọlọ́run adé máa dúró tì ẹ́. Jẹ́ ọkọ mi, ó ti tásìkò kémi náà ra mọ́tò. Kò bá jẹ́ kékeré kò kémi náà máa fi rìn káàkiri. Kí n kúrò nínú àwọn tó ń lo lẹ́gọ́ wagon kí lè máa gbé mọ́tò jù. Fẹ́ kó ra mọ́tò fún mi. Kẹ ra mọ́tò fún ẹ. Kò bá jẹ́ kékeré ọkọ mi. Ọmọ yẹn ni kẹ ra mọ́tò fún ẹ. Nínú ọmọ yẹn ni ṣé o ò nílò rè é? Dámilọ́nà ṣé mọ́tò lọ̀rẹ́ kàn sí? Mo ṣí ṣọ́ọ̀bù fún ẹ, mo rọjà síbẹ̀, ohun gbogbo gbá, o jẹun, o ò níṣẹ́, o ò lábọ̀. Mo wá ní kí ra mọ́tò fún ẹ. Ókè kí ra mọ́tò fún ẹ kí ìrìn wèrè tó ń rìn kó lè lékún, kó lè wà mobile pẹ̀lú ìrìn wèrè ẹ. Kí tó ń sọ̀rọ̀ báyìí? Àwọn oúnjẹ gbárùn bó ṣe wọn náà ló ṣe máa ń ṣe nǹkan ìyẹn ti lọ tó ọkọ mi ṣe omi tó bá ra mọ́tò yẹn. Nǹkan kí nǹkan tó bá fẹ́ kí n ṣe láyé. Màá ṣe tó ẹni jókòó sílẹ̀ lásán, màá jókòó sí tó ẹni kí n tó máa gé Ìgbà mo lè gbé nǹkan mi wà lọ́rọ̀ mọ́tò. Ìgbà tó ní mọ́tò kan ṣé mo lè bá ẹ sọ̀rọ̀ kó dó síbi kan kó dó síbẹ̀. Dámilọ́hùn wá jáde látàárọ̀ ó dalẹ́ kó tó dé wà lọ bá àwọn ọ̀rẹ́ wèrè kan tó ara mọ́tò fún yàrá. Anyway mo sọ́rí èmi ò lówó mọ́tò mi ò lówó mọ́tò kankan. Tó bá fẹ́ lọ síbi tó wà bẹ́rẹ̀ tọ̀tà lọ mú kí mọ́tò mi kò gbé lọ. Àwọn pé kẹra mọ́tò fún yẹn gbàgbé ẹ̀ ń gbọ́. Ó ti mọ̀ pé ò ní ra. Ó mọ̀ ẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe race course ní Akagan lọ́wọ́ ara dáì. Ó ti mọ̀ má wọ̀rẹ̀ ṣe bó fẹ́ ra fún mi máa jẹ́ lójú máa ra mọ́tò mi fún mi. Wàhálà bùrà ibo ló ti fẹ́ ni ṣé o fẹ́ lọ ojú tó fẹ́ fẹ́ rà ni. Tí kò bá rẹ̀ lómi ara. Mini. Whatever. Mini kò ti lálẹ́ kan bí kan tó máa ra fún ẹ tí mi bá rà fún yàrá. Èmi àlè ó máa jẹ níta ló bẹ̀ sọ̀rọ̀ àlè. Tó bá bí ẹ dà lábẹ́ ìyá àti bàbá ẹ lọ bí ẹ ìwọ gbé mọ́tò ìdúró fún ọ̀rọ̀ ni. Anyway mo jẹ́ ẹni ṣe é ná ẹ̀rọ mọ́tò fún mi. This is my car. So mo gbé wá ká celebrate. Ká jùbẹ́ sọ́rẹ́ I'm a pop champagne. Lọ́nà ọmọ yẹn ó dà pé mi ò gbé dáadáa. This is your car, àbí kí ló sọ? Yeah, mọ́tò be my car, my beautiful car. Lọ́nà ibo ló ti rówó ra mọ́tò? Ṣé ẹ̀ wá important ni? Ibi tí mo ti rówó ra mọ́tò ò ṣe kókó. Nǹkan tó ṣe kókó ni pé mo ti ra mọ́tò. Kábó ní reyọ̀ kiri lè jẹ tiyàn. Mo ti kúrò ní àwọn tó ń ṣe lẹ́gọ́ agán tó ń fẹsẹ̀ rìn kiri. Má ṣe drama fún mi o. Níbo ló ti rówó ra mọ́tò yìí? Ṣé o mọ̀ pé láìpẹ́ oníkẹ́ ra mọ́tò fún ẹ? Mo dẹ̀ ní mi ò tí ì lówó pé kájọ́ máa lò. Mo dẹ̀ lọ bẹ́ẹ̀ ra mo relieve ẹ. Ó dẹ̀ sọ ọkọ fún mi ń jọ yẹn o. Oní tí bàá rà fún ẹlòmíì ara fún ẹ. Gbàgbé yẹn. So ẹlòmíì ti rà fún ẹ lọ ṣe gbé wáàdì. Bébí yẹn ò wà ìkọ́sà gbọ́dọ̀ ẹ̀ fúnra ìjọba ti gbé mọ́tò kì í. Bọ̀yẹn ni má ṣe drama pẹ̀lú mi o. Àníbo ló ti rówó tó fi ra mọ́tò iṣẹ́. Ọkọ mi, Ọlọ́run ló ṣe. Ọlọ́run ló ṣe wọ́ọ̀tì. Ọlọ́run ló sọ̀kalẹ̀ látọ̀ ló wá ra mọ́tò fún ẹ. Mo gba gbogbo nǹkan tó wà nípa pé mo ti gbé mọ́tò wọlé. Jẹ́ ká celebrate. Wo bí má gbèsù láyé o. Ó mọ̀ mi o. Sori tí n bá kọ́ lọ yọ spanner, màá fọ́ gbogbo gíláàsì tí ó mọ̀ mi o. Màá bá gbọ́ ẹ̀jẹ̀ fún ẹ o. Wàá fọ́ gíláàsì mọ́tò mi. Mi ò lè ṣe. O ò lè fọ́ o. Ẹnu ẹ̀ mo ti gbọ́. Options wà fún ẹ. Ẹ kí ni? Ìdídà kò gbé mọ́tò kú òlé mi nìkan. Ọ̀ kí wọ́n kú òlé.
ìdàbí. Kẹ́mi gbé mọ́tò lé ọ̀sìn kúrò lé. Mọ́tò mi á tún lé, màá dẹ̀ tún lé ọkọ mi mo wà. Ṣé o ya wèrè sáà fún ẹ̀dá? Ìwọ náà ni. Olùsí aṣẹ́wó olèmí lọ́ra mọ́tò fún ẹ, olémi ọkọ ẹ. Wọ́n bí ókè. Àti wọ́ o, àti mọ́tò mo fẹ́ níbọ̀dì nínú ilé mi, ẹ kó sì jáde lémi. Kẹ́mi jáde nínú ilé ẹ̀. Tẹ́ bá ti ń ṣòṣì orí burúkú yìí yẹn lẹ máa ń kọ́ sí yẹn. Tẹ́ fẹ́ gbá àwọn aṣẹ́wó ọmọ orí títẹ̀ fẹ́ gbọ́n ọ ẹlẹ́fẹ́ sọ wọ́n di ìyàwó lẹ máa ń ṣòṣì. Èmi lè mí ṣòṣì. Bíbí ẹ̀ òtún tó mọ́ra mọ́tò. Ṣòṣì ìyàwó ló ṣe ní mọ́tò. Inú mi ò dùn. Ẹni ní ọ̀pọ̀ bẹ̀. Èmi. Wo mi ṣá o ṣì já wo wà á gbé jáde. Oṣù àtọ́bọ̀tà. Mo yà gbé jáde. Bàtà ò lè ra rẹ̀ fún mi. Ẹ̀wọ́n jáde ti rà fún ẹ. Àbí? Láàárín oṣù kan, kí ra mọ́tò fún ẹ mo ní mo nílò owó. Olọ́ba àlàfo dẹ̀ rà fún ẹ. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọ̀sẹ̀ mọ́tò náà ló máa pa ẹ. Olórí burúkú olóṣù. Mo jọ́ jẹ́ wá gbé fún mi máa fọ́ mọ́tò jáde o. Obìnrin àsìkò tọ́jú ilé rẹ̀, àpọn tó sùn mọ́ láwùká. Gbogbo ìṣeré nìyẹn. Bọ́kọ yẹn ti lágídí jù. Irú ọkùnrin tí ẹ mọ oríire tí ò fẹ́ progress fún ìyàwó ẹ̀. Irú tí ẹni mi rí. Bórí ẹ̀ ṣètò, lágídí ẹ̀ ṣètò. Kò fẹ́ rí fún mi rárá o. Anyway, mọ́ yẹn ni kò sí problem. Ilé ni ilé ẹ̀. Ṣùgbọ́n feel free. Thank you so much. Anytime. And I trust you. Don't want to feel 1 month, 2 months. Maybe but one of my things. Oh, give me a king door now. The bully taba last time I said you door. Yeah, you don't feel for me. Oh my God, thank you. Really appreciate it. What's the next Rárá, wọ́n ti gbé tìjú ta, wọ́n fowó ràgàdà. Bẹ́ẹ̀ni, Moyeni baby. What's No, bad oh. You look very gorgeous. People taking shabby amorara. So, torí mo ti bí mo yẹn wá ní kí rẹpẹtì àná ní ilé hotel young forever. Má tẹ̀ wá dá lóhùn ẹ̀ sọ fún mi ṣé téèyàn bá wa bímọ ṣé èèyàn wá mi pé kéèyàn má belong mọ́ ọmọ wo ó ní láti feel sexy for yourself. No, owó wo you sexy afterwards. Gbogbo ẹ̀ packaging ọ̀rẹ́ mi packaging kò. Ẹ̀wẹ̀ ṣé mi kò tẹ̀ ṣe yóò bá mi rárá mi ò lè wait ká dé pàṣẹ yẹn ká lọ dagboru. Tí bá ti mú òróró tí mo fi pa owó àyà yìí tó ń glossy nísìnyí ọmọ. Ẹ jẹ́ ká ṣe kíá dẹ̀ tẹ́ make up látara Clara aṣọ ẹlẹ́ẹ̀karùn-ún ló máa wọ̀. Ẹ má bínú jẹ́ kí n wọ̀ ọ́ ó mọ̀ pé mi tóbi láàrin gbogbo yín ó pè ní láti feel sexy ẹ má bínú. Má bínú jọ jẹ́ kí n ṣá bold beautiful. you know wọ́n máa gbà yín. ṣe lè ṣe kíá má dá yín lẹ̀. Kí ló dé? Ó ń gbé mi ní lórí fúdù adé náà. Ó ń gbé mi nínú ni. Ó ń gbé mi nínú ni. Wà á débẹ̀ tó padà ní kojú ó máa jó sí i. Bẹ́ẹ̀ni tó yẹ náà máa já èmi ò mọ̀ mi ìbí blush oní blush. ọmọ àlẹ́jà iná ìgbẹ́ ló ní bèbè ń ṣoge sí. Kò sí nǹkan kan àgbẹ̀rẹ̀ kò dé ẹ má fà tó bọ̀. Ẹ má fi gbẹ́ bára jẹ́ o. Ìgbà ò lọ bí òrèrè. Níbi bá bàjẹ́ ń kọ́ o. Ọmọ àlẹ́jà. Ẹ̀gbọ́n mi. Ọmọ àlẹ́jà. Onídìí ẹ ló ní bèbè mi. Kẹ́rẹ́kọ́dé ẹ má bà lórí ọjọ́ láìka. Àwọn gáàsì ṣé o enjoy ara ẹ̀ tó mi ni. Ìwọ tó tiẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ṣọ́ náwó fún ẹ̀ tó mi ni. èló ló gbà. Ẹ dúró náà. Mo ṣèbí náírà lọ́nà fẹ́ yẹn náà sanwó. Ṣé fẹ́ compare ara yín sí mi ni? Pounds, I'm oozing pounds, baby. Yeah, ni. I trust you, girl. You're not my best friend. Come on. No, shoot. Tata. You're my best friend, girlfriend. Tí ló bá bí mi, máa ra gbogbo ilé ìlú yín sára. Chineke mo. Ṣé ní gbogbo duplexes Èkó yìí? Tí VGT tí bá gbà mú, máa rà tán pẹ̀lú pounds owó. That's more any talking. Àwọn ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ yẹn ọmọ ẹ̀ báyìí. Yeah! Mo dáhùn, ẹ̀jẹ̀ wà mú wọn náà.
Wọ́n ní fẹ́ fẹ́ rí i. Bẹ́ẹ̀ni, lórí ọ̀rọ̀ Ọmọyẹni náà ni mo fẹ́ rí yín fún. Láti bí ọjọ́ mélòó kan tí Ọmọyẹni ti wà ń bí, mo rí wípé ẹ gbìyànjú agbára yín, àmọ́ síbẹ̀síbẹ̀ mi ò rí yàtọ̀ kan pàtó. Mo wá ní kí n sọ fún yín pé mo fẹ́ gbé Ọmọyẹni. Bí lè wá fẹ́ gbé lọ́sìn? Mo fẹ́ tún gbégbá ọ̀nà bùnmí ni. Mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run á ṣe ìyanu. Ẹ bá dẹ̀ jẹ́ ká wò lójú díẹ̀ sí bóyá Ọlọ́run lè fún lálàáfíà. Ẹ wò ó, ẹ má jẹ́ ká wò lójú. Tèmi yé mi. Ẹ jẹ́ kí n gbé kúrò bí kó tó di wọ́n mọ́ wa lọ́wọ́. All right. Ẹ máa bọ̀ ẹsẹ̀ lílo. Dádì, ó sọ fún wa ní school ní pé ìyá ni wúrà, bàbá ni díngì. Ṣé lóòótọ́ ni? Òótọ́ ni tí òní bọ́ ṣe máa ń pòwe yẹn nìyẹn tipẹ́tipẹ́ kọ́ tó bí gbogbo wa. Jẹ́ kí n wá sọ̀rọ̀ kiri kan fún ẹ. Ṣọmọ tó ń pè ní wúrà. Wúrà is gold. You know gold? Yes. Ṣọmọ tó ń pè ní díngì. No. Díngì is mirror or glass. Ọmọ mirror tó máa ń wò tó wà ní yàrá ẹ̀ tó bá ń lọ sùkúl tó máa fi múra ẹ̀. Yes. Tó ń pè díngì nìyẹn. Now ó dẹ̀ pé torí gold kékeré tó jù báyìí lọ tó bá máa ta wọ́n lè ta ní millions of naira, whereas glass tó tó gbogbo lé wọ́n lè má ta ju bóyá 3,000 5,000 lọ. Ìyẹn mí ni pé gold ṣe kí ni ó ní value ju glass lọ. Now tell me Alao, nínú èmi tí mò ń tọ́jú ẹ̀ all the time àti màmá ẹ̀ tó fi ẹ́ lẹ̀ tó kàn rìn kiri tó ń ṣaṣẹ́wó kiri tó fi ẹ́ lẹ̀ almost èyí à ń sìn kò rí ẹ, ta ló jẹ́ kó jẹ́ gold? You, Daddy. That's my boy. So sórí òwe tó pa yẹn àwọn kan pa tiwọn ni lọ́dọ̀ tí ẹ jẹ́ kó máa ríǹgì nínú orí ẹ̀ pé bàbá ni wúrà ìyá ni díngì. Kí ni mo sọ? Bàbá ni wúrà ìyá ni díngì. bẹ́ẹ̀ ni torí pé kí ni bàbá tiẹ̀ ló ń tọ́jú ẹ, ìyá ẹ̀ ń ṣòṣì kiri ni. Ok, wọ́n lọ́jọ́ ẹ̀ tí mo fẹ́ wá sanwó skul ẹ̀ nínú òjò pa mí mo dé wá sanwó skul ẹ̀ tó bá jí láàárọ̀ máa wẹ̀ fún ẹ máa mú ẹ lọ skul kó tó dé wà ti bóúnjẹ tí bá wà bí ṣẹ́gun máa rán ọmọọṣẹ́ mi wá kọ́ wá mú ẹ ìyá ẹ̀ dẹ̀ wà ń bẹ̀ kò wá wú ẹ o. So wọ́n wá sọ pé ṣé irú ìyá ẹ lè jẹ́ wúrà? No, she can't be wúrà. So lọ́dọ̀ tiẹ̀ o bàbá ni wúrà ìyá ni díngì. Kí ni mo sọ fún ẹ? Yes, pé bàbá ni wúrà, ìyá ni díngì. That's my boy, that's my boy. Ṣé ti gbọ́? Ọmọyẹni ó yọ̀ ń gbà. Mo díẹ̀ sí. Ó gbádùn ara rẹ̀ ó lè kókó lára ọ̀tá ń lé ẹ̀yìn àmúṣe léèdú àrùn ní fọ̀dẹ̀rẹ̀ ṣe gbogbo. Ṣé o mọ̀ pé ìgbín ò lọ́wọ́ bẹ́ẹ̀ ni ò lẹ́sẹ̀ àmọ́ bí ìgbín bá ń ràjò tapá ti tán ẹ̀yìn ń lọ fúnra ara rẹ̀ ló fẹ̀sẹ̀ ara rẹ̀ rìn jáde pàlàáfíà. Abiyamọ epo ọ̀rọ̀ ọmọ kò sẹ́ni tí ń ṣe kára rẹ̀ ní gbóná àmọ́ ìfọkànbalẹ̀ ọmọ yẹn ní ògbàdùn. Ó tiẹ̀ ti gbádùn nítorí wípé àrùn tí ń ṣe ọmọ yẹn ni kìí ṣàṣekú, ìyà tí ń jẹ́ àjẹlà ni ọmọ yẹn ní ògbàdùn. Lágbára lọ́wọ́ àwọn ìyá mi òṣòro mọ̀nàdà, àwọn atoríjápá àti díjẹ̀dọ̀, àwọn gàlàǹtà olókìkí òru ọ̀gbẹ̀yìn kò lè bẹ́ gìjà wọnú yàrá lọ ọmọ yẹn ní ògbàdùn. Lágbára lọ́wọ́ ọ̀run mi làbàrà àgbọ́n rẹ̀ ní yóò gbádùn, Ògúnláka yóò jẹ́ ògbádùn, Ọ̀ṣìnmọ̀lẹ̀ ògùn mi ń lé fẹ̀jẹ̀rẹ̀ ònáṣọ́ ńlẹ̀ fi mọ̀ kí mọ̀ búra, Ṣàngó olú orogbo yóò jẹ́ ògbádùn, Ọbàtálá Ọbàtáṣà yóò jẹ́ kí mọ́ yẹn ní ó gbádùn. Ó tiẹ̀ ti gbádùn. Àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ọ̀rọ̀ ọ̀run mi làbàrà àgbọ́n rẹ̀ nígbà tí bàbá sùn tí bàbá fẹ́ jí tó gbọ́wọ́ tí ò lè ṣe gbé mọ́, bàbá gbẹ́sẹ̀ kò lè gbẹ́sẹ̀, ó lanu kò lè fi sọ̀rọ̀, wọ́n ní kí ọ̀run mi là ó ká kí mọ́lẹ̀ ẹ̀bọ ní ó ṣe.
Ọ̀rúnmìlà gbọ́ rírú ẹbọ ó ru, ó gbọ́ ìkaràrà ẹbọ ó há, àtìgbà òní bàbá ti ń gbọ́wọ́ tí bàbá ń gbèsè, bàbá ń lanu òfin sọ̀rọ̀. Bóun náà bá ti lè ṣètùtù, ó kàn jẹ́ pé à á pèsè ọ̀kàkà ẹbọ fún mi, ó níbi tá a gbé lọ. Dúró náà ìyá wa, bàbá tó bímọ yẹ ní kọ́. Ṣé kò sí? Ọmọ bá a sí náà ni bàbá tó bí òun ni ó bá gbé ẹbọ yìí lọ síbi tá a fẹ́ kó dé lọ. Ẹ wò, èmi ni mo bí ọmọ mi, èmi ni mo dẹ̀jẹ̀ lé lórí, ẹ jẹ́ kí n bá gbé. Ọwọ́ ìyá wa, aṣáàmọ́ lẹ́ni tẹ́ ẹ bí ọmọ fún, àbí nínú ìwé ìtàn tá a gbọ́ rí, obìnrin kan láyé ló bímọ tí ò lọ́kùnrin. Òun ni Mọ̀ríà ń díyà, lẹ́yìn rẹ̀ kò tún sí olú rẹ̀ mọ́. Ó ṣàlẹ́ni tẹ́ ẹ bímọ fún, ṣé bàbá rẹ̀ ń bẹ láyé àbí òsì? Bàbá ẹ̀ wà. Ó tán, bàbá rẹ̀ ni ó bá gbẹ́bọ yìí o. Kódà ètùtù tá à ń wí, ètùtù tá à ń ṣe lónìí sọ́la ni, gbogbo yìí tá à ń wí yìí ò gbọ́dọ̀ kọjá ọjọ́ 5 sí 6. Ọ̀sẹ̀ kan ni mo fún yín paríparí ẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ eléru òsùngi kì í ṣẹbọ tóbìnrin ń gbé. Ó débi tán. Ọ̀rọ̀ mi là ó tì yín lẹ́yìn o, Ifá ó tì yín lẹ́yìn o, àti ti wá lọ ìgbọ́n sàn lẹ́bọ rírú. ọ̀rọ̀ náà wúwo lẹ́yìn ìyá ẹ̀yìn kò mọ àtìgbé kalẹ̀. Àwa náà sì ní fẹ́ kí ohun tá a fàárọ̀ wa ṣe kó bàjẹ́. Ọ̀rọ̀ kan mọ̀ ṣe mí kàyéfì nígbà tí ìyàwó rẹ̀ ń sọ pé nǹkan ṣẹlẹ̀ sí ọmọ Yẹni. Ó ní bẹ́ẹ̀ ń lé babaláwo, ó lóun ò sì mọ bóun ó ṣe ṣàlàyé fún ọ pé ọba gbẹ́bọ. Mo ní èmi ó ṣàlàyé, bó tiẹ̀ ti sọ̀rọ̀ òun ó kọ́kọ́ rùn létí mi, bóun ò mọ bóun ó ṣe ṣàlàyé fún ọ. Mo ní kí ní ń bẹ láàrin ọ̀rọ̀ náà. Ìdí ni tèmi fi wá, wọ́n sì ní bàbá tó bí ló gbọ́dọ̀ bá wọn gbé ẹbọ yìí. Wọ́n ní bí wọn ò bá gbé ẹbọ yìí láàrin ọ̀sẹ̀ kan, ọmọ yìí ó ṣàìsí. Ọlọ́run ò ní já fojú sunkún ọmọ. Èyí tó jẹ́ wàá dùn èmi jù níbẹ̀ ńgbà ya rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó ní ọ̀bá wọn dá sí, kódà ò débi ọ wà láti wò ó. Eléyìí náà tó dùn yan. Dákun mo fọlọ́run ọba bẹ̀ ọ́, àní fojú sunkún ọmọ o. Lọ́kọ̀ bọ́dà, kò sí ẹ̀dá tó gbàdúrà láyé pé kóun fi ọwọ́ òun kóun fi gbọmọ sí. Ọlọ́run ò ní jẹ́. Mi ò dẹ̀ gbàdúrà láyé mi pé kí n fi ọwọ́ mi gbé kọ̀ọ̀kan náà mo ti wọ́n bí sí. Ìgbà tá a bá fi wọ́n kan àfi san o. Mo mọ̀ yín dáadáa, mo dẹ̀ mọ̀ àwọn ọmọ yín. Mo mọ̀ bí àwọn ọmọ yín ṣe ń ṣe sí yín. Èwo nínú àwọn ọmọ yín ló ẹ̀fà dúró báyìí pé ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ ó dúró wojú yín face to face. Ká má ti wà sọ pé bóyá àbí ọmọ náà lè ṣíwọ́ lù yín. Wọn ò tí ì di rẹ. Ọlọ́run jẹ́kẹ́ rí. Èmi wà ń bí báyìí, mo bá ọmọ tí mo bí wí. Lójú ìyá ẹ̀ ni mo ti gba báyìí, ọmọ yẹn gbá mi padà. Ìyá ò sọ ká. Kàyéfì. Ní ohun tí mi ò ṣe fún ìyá àti bàbá tó bí mi. Dájúdájú kì í ṣe èmi ni mo bí ọmọ náà. Ọmọ tí èèyàn bá fi abẹ́ ìdí ẹ̀ bí, tí kọ́mí tó ń kí bàbá àbí ìyá ọmọ náà lè máa sọ, ọmọ yẹn á sórí kòrò báyìí. Ẹ̀wọ́n lára ọmọ náà yà á sìn kẹ́mi wá dìde kí n lọ gbé ẹ bọ́. Ó dòdì. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ń dìkàyà, òkúta amúregbódù lọ tẹ̀ nífà. Ó rí síbẹ̀síbẹ̀ náà a ní fẹ́ kí ntọ́fẹ́ bàjẹ́ yìí ó bàjẹ́. Kò sí bí a ṣe pé orí wèrè tá a ní pé orí bàbá tí ń wo wèrè ọ̀hún sàn. Wò mí, wọn ò ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ burúkú. Wọ́n jẹ́ akáwọ́ àkẹ́yìn jẹ́ àkọ́kọ́ jẹ́ kí n tó ń wọ̀n tán lẹ̀ náà.
ká mọ̀ bí tá a bá yàrá já dákun torí Ọlọ́run wọn níbẹ̀ lẹ́bẹ̀ burúkú yá kọ́kọ́ yanjú èyí ná bá ń débẹ̀. ṣe fẹ́ gbọ́ mi. wọ́n fẹ́ gbọ́ a ní bàbá tó ní ọmọ ni wọ́n ní kó gbé ẹ̀ bọ́. mo fi Olódùmarè bẹ̀ yín mo fi àwọn méjèèjì tí wọ́n jọ bí èmi àti yín sílé ayé mo fi bẹ̀ yín ẹ jáwọ́ kó lọ́rọ̀ tó wà lẹ́yìn. ẹ sọ fún ìyá ọmọ tó wá bá yín kó mú yín lọ sí ọ̀dọ̀ bàbá ọmọdé yẹn èmi kọ́ ni bàbá ẹ̀ àwọn ní kí n gbé ẹbọ kí ni lọ́dọ̀ ọmọ tí kìí ṣe mi mo ní èmi kọ́ ni mo bí mo fi gbogbo ẹni sọ fún yín. owó ìfẹ́ dákun mo fi alájọ gbígbẹ bí a tiẹ̀ kọ́kọ́ kó n tó ń kó n lẹ̀ náà ká tó wá mọ ibi tí a bá yàrá já. bọ́dà kò sí tí ó tẹ́ bá déwájú mi rí láyé yìí tí mo kọ̀ sí lẹ́nu èmi náà dá padà fún ibà pé mo fi alájọ gbígbẹ yìí ẹ jù nílẹ̀ bí mo ṣe wà yìí tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí èmi pẹ̀lú ká pín bí ọmọ ìyá bẹ́ẹ̀ ni mo sọ. ọmọ alẹ́jà ọmọ alẹ́jà ọmọ alẹ́jà ọmọ yíyan ìgbẹ́ ló ní bèbè. ẹ ṣé ó kù díẹ̀ káàtó àbí wọn ṣàlàyé irú àárẹ̀ tí ń ṣe mọ́lẹ̀ ní ọmọ yín ni tó sì níye ọjọ́ tá a lò ká bá ṣẹ́bọ́ ká bá ṣe tutù náà wá wá fún bí odindi ọjọ́ bíi mẹ́ta láàárín ọjọ́ márùn-ún tá a lò sí mẹ́fà kò dá báwọn. wọ́n sọ fún mi bàbá kò wọ́n wá ni. kò wọ́n wá a jẹ́ wípé ara ọmọ ta wá jura wa lọ́nà kí ló dé tí ò ní wọ́n wá àbí wọn ò ṣàlàyé délẹ̀ fún ọ ní pé ẹ̀mí ọmọ rẹ ń bẹ lọ́wọ́ Olódùmarè àtọwọ́ rẹ nítorí pé ìntara ọmọ rẹ ò fi yá ọwọ́ rẹ ló wà bá a bá rí ṣé ẹ sọ fún pé ó lè já sítọ lọ́jọ́ fọ́mọ rẹ. bàbá ẹ ti ń ṣe ó ti ń da ẹni dá ọmọ náà lè fi kàn yín. ṣe tí kì í bá ṣe ọlá ẹ̀gbọ́n mi tó jókòó yìí àti ọlá tó lọ́wọ́ ìgbà tí dédé wíwá tí mo wá gangan síbí báyìí pàápàá kò dùn mọ́ ẹlẹ́dàá mi ni nítorí pé arábìnrin tó jókòó yìí pẹ̀lú ọmọ àti tààrẹ òyà kò sí kankan náà tọ́mọ̀ mi bàbá. kí ló dé wọn mọ bàbá wọn. tó bá jẹ́ pé mi ló bá bí wọn fún wọn ní máa hùwà sí mi lẹ́yìn ìwà bẹ́ẹ̀ ni kò wọ́n mi wá o. ẹ wo ẹ má bínú ẹ jọ ẹ bá wa bẹ̀ wọ́n kọ́tẹ̀ ìgbẹ́bọ̀ yìí ná. ẹ má bínú dájú after gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí sí ẹ̀yin lẹ́fà tó ẹ pẹ́ tọ́jú wa ń gbà tẹ́ ẹ lówó lọ́wọ́ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yóò ní. tó bá ṣe pé mi tọ́jú nígbà tẹ́ mi lówó lọ́wọ́ lẹ́nu tiẹ̀ ẹnu ìyá ẹ̀ tó jókòó yìí in fact ẹnu ìyálà ìyá ẹ̀ tó jókòó ẹnu ẹ̀ gba ọ̀rọ̀ tí wọ́n sọ jáde bẹ́ẹ̀ ni mo sọ ìjábẹ̀ ló kéré jù nínú ilé tí mò ń gbé ìyá tó bí yóò fowó rà rí. màmá yìí dá o. ìgbà ilé ìkẹ́kọ̀ọ́ wà nǹkan àtìlẹ́. balance kò fi sàmọ́lé ẹ̀ o ti yé sí. ẹ ṣé o. ilé tó kú lẹ́nu náà ẹ jẹ́ kí n fi dín àpò àbí àpò ṣàgbọ́dọ̀ gbófo. àmọ́ báwo dẹ̀ ni ti landlord. bàbá tẹ́lẹ̀ ti sanwó ẹ̀ ó sanwó lájẹta tí n bá ti fún ni wọn á ti jí débi láàárọ̀ ẹ ṣe ọwọ́ yín a máa rò kiri ẹ ní rí wàhálà ń bí iṣẹ́ yín o wàhálà tẹ wá ń ṣe lórí àwọn ọmọ náà àjọ máa jókòó báyìí ká máa jẹun wọn ni. báwo ni bàbá èyí tí mo sọ fún yín tẹ́lẹ̀ máa fún mi kọ́. ṣé àwọn àdárùn bá yẹ ló máa ẹ ṣé èmi náà mú wò pé àjọ àyè pọ̀ jù. ó ti o. olótì ìyé màgbà mi ò ní much money lọ́wọ́ kò yẹ ṣùgbọ́n gbogbo sálọ mi 10,000 ló pé ọmọ mi. àbí tẹ̀ ṣe díẹ̀ kẹ́ fún mi. ó ṣe díẹ̀ àbọ̀ òbí mi kí mi ẹ̀ lọ́wọ́ sọ wá ní tó ṣe ẹgbà tẹ̀tẹ̀rà credit ṣe ra gbóni mi ní ọkọ mọ́ ẹ má tọ́jú ẹ lè ṣe rárá. òkúrú ẹ ṣe ó dàbọ̀ ẹ má pè. mọ́mì brọ́dọ̀ tí mọ́mì fún wa ní pé dáàdì òun
fún wọn lówó wọn bẹ́ẹ̀ la ṣe máa ń wà báyẹn sí dájì. mo kú ǹjẹ́ mi ti ṣe sọ́rọ̀ báyìí. anyway nígbà tí ò sí owó lọ́wọ́ mi tí mi ò níṣẹ́ lọ́wọ́ mọ́ rárá ní mi ò rí nǹkan kan fún yàrá mọ́ mo ná owó tán ní bank mo ná tán mo gbélé ẹ̀ta pàápàá bóyá kò sọ̀rọ̀ fún yín débẹ̀ ṣé tí ò bá wá síṣẹ́ lọ́wọ́ mi ṣé kí n lọ gbébọn ni. èkú tó dá yìí lẹ̀ èmi ń jẹ dá ìyá yìí ló pọ̀ gbogbo ọ̀rọ̀ àti ìwà àti ìṣe táwọn ọmọ yìí ṣe sí ẹ ìyá yìí ló pọ̀ sí wọn lẹ́nu àti sí lára ojú ta mi fún yín bàbá ẹ mọ̀jẹ̀ àfọ̀rọ̀ ọ̀lẹ̀ sọ̀rọ̀ ọwọ́ wo là á fi jẹ́ báyìí. ẹ ṣeun ẹ káre ẹ rí ojú mi ti sọnù mo ti rí mú he báyìí o àbí ṣé mo ti di méjì lẹ́yìn agbárí mi báyìí dákun mọ́wọ́ rẹ wá kí n wo arákùnrin ohun tí mò ń wò lára rẹ náà mo rí yìí abẹ́gbọ́ ọ̀rọ̀ tó ti gbẹ̀yìn lọ arákùnrin yìí ò ní gbẹ́bọ̀ tá a ní kó wá gbé mọ́. kí ló dé bàbá. ẹ wo bàbá wa sálóògùn àbí tá a mú lágídí kó mọ gbẹ́bọ nígbà àgbà ni kó mọ fojoojúmọ́ ayé gbẹ́bọ ẹbọ wa ò ní fi lórí ọ̀rọ̀ ọmọ yìí bẹ́ẹ̀ lè tutù nígbà. kí ló tún dé. òun ni bàbá ọmọ tó rẹ̀ yìí àwọn ni mo bí fún mi bí fún èèyàn méjì. èmi ò jiyàn ẹ rí àpẹẹrẹ àmì tí mo rí lára rẹ̀ àmì ìkórìíra ni òun ni ò lè jẹ́ kí ọkùnrin yìí ó ṣòwò kó jèrè òun ni ò lè jẹ́ oníláárí kódà àmì yìí gangan pàápàá òun ni ò lè jẹ́ ó gbẹ́bọ̀ òun. àmì lára tèmi. kí láwọ̀ àṣẹ báyìí bàbá. ní tá a ṣe rèé o nítorí wọ́n ní bí igi bá rí níbi òun àkọ́ rí tó. bàbá wa fẹ́ gbẹ́bọ̀ fọ́mọ rẹ̀ kára ọmọ rẹ̀ lè yá àfi ká mú ìkórìíra tí ń bẹ lára rẹ̀ kakọ́ kó kúrò ní. ṣé ẹ wá rí bàbá wa kó kúrò bàbá wẹ ìwẹ̀ yìí lẹ́yìn ìgbà tá a kó kúrò lára rẹ̀ ẹni tó bá ṣe sí lára ẹni yòówù ó jẹ́ ó lè jóṣó ó lè jàjẹ́ kó jẹ́ lẹ́bọ lóògùn onítọ̀hún ó kú bí ajá tí ń kú tòun tó gbóró ni yóò kú bí àgbo tí ń kú tòun ti rọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ṣe tán bí n bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wá fẹ́ járọ̀ mi kẹ́ ẹ pé bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ dán mi wò. ẹ sọ nǹkan kan sí nta mo ẹ ṣàlàyé nǹkan kan sí àbí. a ní arákùnrin tí mò ń wò tẹ́ ẹ pè ní bàbá àwọn ọmọdé yìí àfi ká mú àrùn tí ń bẹ lára rẹ̀ kúrò kó tó lè bọ́mọ rẹ̀ gbẹ́bọ̀ àmọ́ ẹ fọkànbalẹ̀ ẹ mọ̀ jáyà á mú kúrò lẹ́yìn ìgbà tá a bá mú kúrò tán ẹni tó fi nǹkan burúkú yìí kàn lára yóò kú bí ajá tí ń kú tòun tó gbóró èmi mo dùn ọ̀làdẹ̀gbọ̀n mi ìṣirò ní sọmọra èmi mo sọ bẹ́ẹ̀. ikú ẹ jọ ẹ wò mo fẹ́ ṣàlàyé nǹkan kan ni. ṣàwò. ṣé kí n tán kí n ṣàlàyé. ẹ wò èmi ni mo ṣe nǹkan tó wà lára wọn èmi ni. lórí ọ̀rọ̀ tí mo bá wà yìí ọ̀rọ̀ náà ìdílé káfọ̀ bẹ́ẹ̀ ẹnu náà là ń sọ. ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ láàrin ọkọ ẹ̀ òun àtọmọbìnrin kan lórí pé àfúnnilóyún káṣàmọ́ fọ̀rọ̀ gùn ọmọ òun ti lóyún òun wá ń wò pé bóò lòun ó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ fún ọ ó wúwo lẹ́nu òun mo ní àásọ náà ni nítorí bọ́ọ̀ bá wá gbọ́ lẹ́yìn nǹkan aburú pátágbáà ni ìdí nì tèmi fi yanra mi pé wọ́n á sọ ọ̀rọ̀ fún ọ dákun ti fún yàn lóyún. ẹ ṣé sá ẹ ṣé ṣé torí yẹn ni wọ́n ṣe wá gbé yín dìde kò ju táwọn náà máa fẹnu ara wọn sọ fúnra ara wọn kí nìyẹn ní í ṣe èwo ni wàhálà tèmi inú ẹ̀
àkàrà wu ní jẹ aràn mọ̀lẹ́wà èwo ni tó lóbìnrin pònú ẹ̀ ìrọ̀rùn ní gbogbo ẹ̀ bá dé bàbá mi kò sí wàhálà kankan rárá ọkùnrin tó bá tó ọkùnrin bó ṣe yẹ kó ṣe nìyẹn àmọ́ yẹ kẹ́ sọ fúnra yín ni kò lè. Olúwa mi o tí mo ṣe bóbi gidi ò sí mọ́ yóò dáa fún ọ fún tí mo gbọ́ lẹ́nu rẹ o àmísà yóò yẹ ọ ọlọ́run ó wò mọ́ fún ọ àmísà ìyàmọ́ yẹn ni kódà n tó gbangba àyà mi ń lo sọ di fúfú yẹ báyìí yóò yẹ ọ àmísà lẹ́nu ọpẹ́ ni àbá ọ̀tọ̀ tó bí. owó kó máa bá ọmọ yẹn ni ọlọ́run máa jẹ rí ìwé tó kí ọ. mo dẹ̀ promise ẹ̀ lágbára ọlọ́ irú òní wáyé mọ́. kí nìyẹn ní í ṣe nǹkan ẹni òun di púpọ̀ kínú bíyàn ẹ̀jẹ̀ ẹ̀pọ̀ ẹ̀mú wálé. ó ti wá ipò tí ta fẹ́ ṣe akájà máa kọ́ ọmọ olùbọ̀ pọ̀ ni àbí kí ló tún kù kò sí wàhálà kí ni kí n ṣe fún yín lẹ́fẹ̀ẹ́ jẹ. bàbá ọ̀rọ̀ ọkọ mi ni mo mú wá síbi ẹ wò bẹ ṣe wù mí mo bọ́kọ mi jìyà o mo jìyà gan-an lórí ọkọ mi ṣùgbọ́n gbà tó wá ronú wò wípé kí lòun fẹ́ fi sọ mí lẹ́sùn ìyàwó ló lọ fẹ́ ó ti fún yàn lóyún báyìí. ìyàwó ó fún yàn lóyún lẹ́yìn gbogbo ìyàtọ̀ ẹjọ́ jẹ́ bẹ́ẹ̀ bí ló wá fẹ́ ká ṣe sí. ẹ ṣe bàbá torí mo jókòó mo rò pé kí lè ru ẹ̀ tó fi lọ fún yàn lóyún á jẹ́ pé nítorí pé lówó lọ́wọ́ ló ṣe ronú kàn yàwó ìyẹn ni. àfihàn wípé kó mọ̀ ní nǹkan kan lọ́wọ́ mọ́. bẹ́ẹ̀ni. ọ̀run ló fòfin sí ọ ní ọ̀jẹ̀ dáa àsìkò ìlọ wa mọ̀ pé bàbá tó ní ìgbẹ́jọ́ bàbá ni ẹ̀yin ló mọ̀lẹ́ ojú kọ̀tún ẹ láti yí bẹ̀rẹ̀ jẹ́ ẹgbọ́n tó wí o ó ní kó mọ̀ lò ó lọ́wọ́ mọ́ bó bá sì rí pépà ńlẹ̀ kó pè lówó àbí. gbomi tó bá dé báyìí kó má ra àánú. aláàánú kó jìnnà sí i gbogbo ń tó bá wá dáwọ́lé tó jẹ́ múmúṣe tí ó dòwó kí bu ẹ̀ polúkú musu kí ló ti porúkọ ẹ̀ rí. owó ìtẹ́ àdìsá. àwọn irúmọlẹ̀ ti gbọ́ irúmọlẹ̀ owó kì í tẹ́ àdìsá náà pé ẹjọ́ tẹ́ kó tí kíyàwó jẹ́ èyí ń gbọ́ ọ̀tàn àwọn olúgbòhùn ti gbọ́ ṣùgbọ́n tá a ṣe ni. èmi náà tẹ̀ ti bẹ̀rẹ̀ yín jẹ́ mo ti mọ̀ pé tí bá ti dé bíbá yìí ohun tí mo bá bá dọ́dọ̀ yìí. ọ̀nà ló ti jẹ́ nù. ọjà sí pé kòrò òfò lójókòó báyìí. kí ni mo ṣe fún ẹ tó bẹ́ẹ̀ ó lè pa mí sáyé. ó dáa tó o tiẹ̀ tètè jẹ́wọ́ ká jẹ́ pé kì í ṣe pé o jẹ́wọ́ ni bí ó ti rí náà láti rí òun nítorí tá a bá ṣètùtù tán ẹni tó bá fi kàn lára yóò kù àmọ́ bó o ti wá jẹ́wọ́ yìí á wá nǹkan ṣe sí àmọ́ ó rí n tó fi ṣe rẹ̀ báyìí òṣìkà ní méjì ó fi kàn ṣe ra rẹ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ ṣó o mọ̀ pé ó níye ijọ́ tá a sọ wípé àáfi sáré ṣètùtù ọmọ rẹ̀ ó ti níye ijọ́ tọkọ rẹ̀ ti gbà ń bẹ̀ kó tó débi ọkọ rẹ̀ ló gbọ́dọ̀ bá ọmọdé ìgbẹ́bọ bá a bá sì wá mú ti ara ọkọ kúrò kò lè rẹ́bọ ìgbé odindi ọjọ́ 7 sì láàfin wẹ̀wẹ̀ tọkọ kí àrùn burúkú yìí tó lè kúrò lára rẹ̀ ẹ rí wípé ọ̀rọ̀ wa ń fàdúrà gidi ọkàn rẹ̀ balẹ̀ o kò ní sí láburú ọ̀rọ̀ ẹbí kọ́lẹ̀ ẹ̀bẹ̀ àdúrà ni kájú ọ̀rọ̀ àwọ̀ ẹ̀bẹ̀ sólò ọlọ́run o gbàdúrà wa ó ra bára ọkọ rẹ̀ bá yá kọmọ náà gbà. mo ra àwọ̀ ẹ̀bẹ̀ sí ọlọ́run mo pè ọlọ́run tó kí máa bọ̀ ní. iṣẹ́ tó nítorí ọlọ́run iṣẹ́ tí kò lọ́wọ́ mi yá ọkọ mi kú. ó ti dá a bá bóyá ọyà bómi sí bómìrín. bá a bomi síbi ẹ̀gbọ́n ó yá mú kọ̀ọ̀kan fún un.
òun ni ó ṣe bí kò ṣe é ṣe. kíni náà lọ́bẹ̀ oge iṣẹ́ rí ètùtù tí ò bá nígbà èyàn ní rójú ráyè ṣe. ìwẹ̀ tó wẹ̀ yìí ó di mélòó lónìí báyìí? èmi ló pẹ́lẹ̀ kẹta. ó di mẹ́ta ó kárí. ṣé o mọ̀ pé ó kù mẹ́rin? ó kù ọjọ́ mẹ́rin. Olódùmarè ó fàyè bà wá o àárò ojú ráyè ṣe. o ò ní gbòrìngbòrìn báwọn jójó ìyà ní mùkẹ́mùkẹ́ ń tiẹ̀. ìwọ ò ní bá láyé fọwọ́ tì í. o ò ní bá wọn dódò láì pọnmi. ṣé o mọ̀ pé orí eku fi labújá orí ẹja ló fi ń wẹ̀ lódò. orí rẹ ó ṣègbè lẹ́yìn rẹ o orí rẹ ò ní burú bíi tolókù òru. látòní lọ bó o bá ti ń nawọ́ ò mọ̀ rí mú ni bó o bá ń lanu báyìí ó mọ̀ rí pé ò ní nàgà kọ́wọ́ rẹ tó tó mọ́ ò ní sílẹ̀ tó mọ́ lágbára àdáwùrà kọ̀ọ̀kan ọwọ́ rẹ kò wá mú kó o tún lọ ṣe bó ti ṣe àárọ̀ ju òkú mẹ́rin wọ́n ṣètò gbogbo ọdún tó kápáwọ́pọ̀ kájọṣe ò àjẹjẹ ọwọ́ kan ò gbẹrù dórí kápáwọ́pọ̀ bọ́mọ wí o ẹ̀tọ́ wọn dáadáa kẹlẹ̀ jèrè wọn. Àǹtí mi kí ló ṣe yín? Àǹtí mi àwọn ojú mi kí ló ṣe yín? Àǹtí mi ẹ sọ̀rọ̀. Àǹtí mi. Bàbá. Owó ìfẹ́. Ìwọ ni mo rí kí ó kó àfọkàntẹ̀ àmìríwá burú báyìí ní ilé ìwé àṣẹ wọn ò ní bọ́ bàtà aburú sẹ́ẹ̀dẹ̀ wa mọ́ ìwọ ìyá ọmọ yẹn ni ṣìkàṣìkà gbàgbé àjọ bí adánilóró gbàgbé ọ̀la ṣẹ́wọ̀ ọmọ pé bí èèyàn bá na ìka kan sọmọ làkejì mẹ́rin tó kù yóò jẹ́ tonítọ̀hún wo bí ọba yàrá já báyìí. ǹjẹ́ ìwọ mọ̀ pé ọkọ rẹ ilé padà wá wúlò fún ọmọ báyìí lónìí? ó mà ṣe fún ọ ojú ta mi fún ọ. báwọn Èdùmàrè kó dáríjì ọ. owó ìtẹ́ bó wà ní ara rẹ báyìí. bọ̀dá nǹkan kan ṣe ni o ṣàkàlára tèmi dá o. mo dúpẹ́. bí ìfìgbà kan ṣàìsàn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí tó kàn wáyé àmì wò ni láì mọ̀ pé àwọn náà wà nídìí ìgò tó ń jẹ́ jíìnì. ṣé kí n má fẹ́ bọ̀dá mo ti ń rí àpẹẹrẹ pàápàá gbogbo àwọn tí mò ń bá ṣiṣẹ́ ẹpẹlẹmí kì í ṣe oṣù méje mẹ́jọ tí mo ti gbóhùn ọgbẹ̀yìn àwọn náà pè mí lórí aago sí sáré book appointment kí ló tún kò tí mò ń fẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá. ṣé orí báyìí ìwọ tó ń sáré kádàrá ṣé orí kádàrá ò ní ṣaláìṣẹ ẹ̀dá lè sún kádàrá síwájú ni wọn ò lè pa kádàrá dà. ìwọ ló kí lẹ̀ṣẹ̀ tí mo ṣe fún ẹ náà ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ẹ́ táàrí wẹ̀rì tẹ́ ẹ̀dá ọlọ́run bá kan òṣèré nílé ayé yìí tí mo dì sáà gbogbo ohun tó ń ṣe fún mi òun kọ́ àwọn ọmọ tí mo bí sí mi wọ́n ṣìwàwù sí mi lójú ẹ̀ ò lè bá wọn wí kí àwọn ọmọ tó bí tó béèrè nǹkan kan lọ́wọ́ mi tó bá ti sọ́pọ̀ àwọn ọmọ ìmí ìdí kankan mo ti kó lé ẹ lọ́wọ́ pé kò kó fún mi epo ló ń tà ní àbíyọ àbí ṣọ́ọ̀bù wo ló ṣí bùkátà wo ló bá mi gbénú lé yìí rí náà. ò wá rí ohun tó máa ṣe fún mi àfi kó o dojú ọlá bolẹ̀ ṣé mo deserve lọ́dọ̀ ẹ̀ ṣé bí mi pẹ̀lú ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni wọ́n ṣe mistake ni wọ́n ṣe mistake ó ṣe mí lánàá ìwọ ló mọ̀ọ́mọ̀ fún ara ẹ̀ pọ̀ ọmọ tó kù yẹn bó ṣe máa ṣe gbèsè ayé léyìí sí ọmọ ìlú wa tó ní jẹ́ kókó lọ tí mo jù ẹ́ ká ní mo mú ọmọ táwọn ìwá sí níbi ẹ ti pa ọmọ yẹn dànù àbí. gbogbo yẹn ti torí olú dáríjì mi àṣìṣe ní.
ètò ìdáríjì mi kí lè rí ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run ẹjọ́. torí eléyìí ò sí lọ́wọ́ àwa o wọ́n bá jẹ́ ntọ́ ṣe ntọ́ dáa ni kẹlẹ́dùmarè ò dáríjì hàn Elédùmarè ló ní ìdáríjì lọ́dọ̀ èé ṣe bí. ẹ wo dìde ńlẹ̀ ẹ̀bẹ̀ kí ló fẹ́ sọ mi kó mẹsẹ èwo ló wúlò ní gbogbo àwọn ọmọ ìwọ̀n ìkúrò ilé tó lójú ilé tó kù lọ́wọ́ ẹ̀ ní kò famọ́ra kó kọ bí wọ́n ṣe ń hùwà bí wọ́n ṣe ń gba ilé ayé gbé tí n bá dágun náà pé mi ò rí mọ́ mi ò rí ni torí kò sí tó kù dáadáa ní gbogbo ẹ̀jẹ̀ wa ni kápáwọ́pọ̀ kájọṣe òkàjẹjẹ ọwọ́ kan ò gbẹrù dórí kápáwọ́pọ̀ bọ́mọ wí o ẹ̀tọ́ wọn dáadáa kẹlẹ̀ jèrè wọn. kápáwọ́pọ̀ kájọṣe òkàjẹjẹ ọwọ́ kan ò gbẹrù dórí kápáwọ́pọ̀ bọ́mọ wí o ẹ̀tọ́ wọn dáadáa kẹlẹ̀ jèrè wọn. ọmọ tá ò kọ́ ní faradà yóò san ẹ̀jẹ̀ pàtùbọ̀tán torí oníkọ́ torí ọ̀la kẹlẹ̀ jèrè wọn. kápáwọ́pọ̀ kájọṣe òkàjẹjẹ ọwọ́ kan ò gbẹrù dórí kápáwọ́pọ̀ bọ́mọ wí o ẹ̀tọ́ wọn dáadáa kẹlẹ̀ jèrè wọn. olófún lójú òtí yóò lọbẹ̀ afúnra ẹ̀ lè fùgẹ́ gbọ́ sídi bàbá já tó nídìí ló ń da ẹ̀yà ṣàtúnṣe. kápáwọ́pọ̀ kájọṣe òkàjẹjẹ ọwọ́ kan ò gbẹrù dórí kápáwọ́pọ̀ bọ́mọ wí o ẹ̀tọ́ wọn dáadáa kẹlẹ̀ jèrè wọn. ọmọ tá ò kọ́ ní faradà yóò san ẹ̀jẹ̀ pàtùbọ̀tán torí oníkọ́ torí ọ̀la.